Aláròyé máa wí o. Irú kí wá leléyìí? Sójà yìnbọn pa awakọ̀ nílùú Ọ̀rẹ́ ló bá sá lọ. Awakọ̀ kan ẹni táwọn èèyàn mọ̀ sí Solomon James ló pàdé ikú òjijì lẹ́yìn tó fara gbọ̀tà láti ọwọ́ àwọn sójà tó wà nílùú Ọ̀rẹ́ níjọba ìbílẹ̀ Òdìgbò. Ìṣẹ̀lẹ̀ burúkú ọ̀hún wáyé ní nǹkan bíi aago 2:30 ọ̀sán lọ́jọ́rú Wednesday ọjọ́ 17 oṣù kẹfà ọdún 2026 yìí. Nínú ìwádìí tí akọ̀ròyìn wa ṣe lórí ohun tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ ọ̀hún, iná láti gbọ́ pé sójà kan ló fi ọ̀kadà tó gùn lé ọkọ̀ tí James wà lọ́jọ́ náà tó sì fẹ́ dá dúró lórí ọ̀pọ̀lọpọ̀ kẹ́ẹ̀gì epo dísù tó kó. Nígbà tó sì lé títí tí kò dúró ló fi fìbínú yìnbọn lu ọkọ̀ rẹ̀ látẹ̀yìn lágbègbè D-Choice èyí tó wà lójú ọ̀nà rẹ̀ sí Òkìtìpupa. Bí ìbọn ṣe dáhùn lára awakọ̀ yìí ni mọ́tò tó ń wà wọgbó mọ́ lọ́wọ́. Ó wọgbó lọ ó sì lọ́ọ́ forí ọkọ̀ náà sọ igi. Ohun tá a gbọ́ ni pé lọ́gán tí sójà tó yìnbọn ti ṣàkíyèsí ohun tó ṣẹlẹ̀ ló ti yí ọ̀kadà rẹ̀ padà tó sì ṣe bẹ́ẹ̀ sá lọ tí kò sì sẹ́ni tó gbúròó rẹ̀ títí di bá a ṣe ń sọ yìí. Ẹnìkan tó bá wa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ikú dẹ́rẹ́bà ọ̀hún ní lóòótọ́ làwọn èèyàn ṣáájú rẹ̀ pẹ̀lú bí wọ́n ṣe sáré gbé e lọ sí ọsibítù, ṣùgbọ́n àwọn dókítà tí wọ́n bá lẹ́nu iṣẹ́ fìdí rẹ̀ múlẹ̀ fáwọn tó gbé e lọ pé ó ti kú. Ọkùnrin yìí ní òun kò lè sọ pàtó ohun tó fa wàhálà láàrin James àti sójà náà tó fi bẹ̀rẹ̀ sí í lé kó tó di wípé ó yìnbọn fún un nígbà tí kò tètè rí i mú. Olúṣèyẹ Ìyíáde ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.